Bàbá ẹni Ọlọ́run dá igbóhùn sókè. Ok, ẹ ṣe mọ̀. Sọ ọlọ́run àgbẹ̀fẹ́ ní ọkọ̀. Nípa nípa àwọn èèyàn tó ń pa àwọn patẹ̀sìn, àwọn Fúlàní kò wọ́n ṣe ṣẹ̀rí Islam ló ń lò ó. Ọ̀tọ̀ ní ìwà, ọ̀tọ̀ lẹ̀sìn. Nínú Quran ká bá wo inú Suratu Kafirun, Ọlọ́run bá sọ pé lakum dinukum waliya din. Ẹ̀sìn tiyín ni tiyín, ẹ̀sìn tọwọ́ náà. Allah ló sọ Nígbà bẹ́ẹ̀. ẹ̀dẹ̀gbọ̀ fi tipátipá mọ́yàn láti ṣe ẹ̀sìn yín, jọ̀wọ́ pọ̀ ẹnìkan nítorí pé ó kọ̀ láti ṣẹ̀sìn yín. Ṣèbí nípa ẹbí, ṣèbí Islam ló sọ ẹbí pọ̀. Eléyìí tẹ̀sán sìn, wàá kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà, alẹ́ àtàwọn abúdù ilẹ̀ àlìyá o. Ọlọ́run bá sọ pé òun pa láṣẹ pé ẹ̀dẹ̀gbọ̀ sí kinní kan lẹ́yìn òun Ọlọ́run bá là. Wàbílí wà lìdé ní ìsáná. Ó ní pé òun ṣe lọ́rùn yẹn fún yín. Ìmọ̀ yẹ̀bùlúgọ̀ ìdákàlìkì bá àdúmọ̀ àkìlá ọmọ. Wípé ike tó bá dàgbà sí lọ́wọ́ náà òbí méjèèjì ìbàjẹ́ bàbá ni. Wípé kẹ ṣe dáadáa sí wọn. Fọ́lá tẹ̀kùlá ọmọ òun fi wọ́lá tẹ̀lé aní òun mọ́. Ó ní ẹ̀dẹ̀gbọ̀ sọ̀rọ̀ sí ọ̀sùn wọn ẹ̀dẹ̀gbọ̀ sọ̀rọ̀ abú fún wọn. Wàkú láwọn ọmọ kọ́ láǹ kẹrí ìmọ̀. Ó sọ pé wàhálà kan lọ́wọ́ tó tutù ọ̀rọ̀ tó rẹwà ní kẹ́ bàbá wọn sọ. Ṣé ìyẹn wá jẹ́ kan burú ni? So gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kò ń ṣe pé ẹnìkan lè fi tipátipá mẹ́rin kan ń gbé láti ṣẹ̀sìn. Mr. Ọlọ́run ọdẹ máa gbà. Ìtòláyé ẹ lè bá wọn sọ̀rọ̀ ẹ ṣe. Àkọ́kọ́ ni pé ẹni Ọlọ́run dá ṣé ẹ lè gbé yìnbó sà. Níwọ̀n bá táwọn bá fomi. So wọ́n gbọ́ lárúbáwá síbi òun náà ni mo kà yìí. Ìgbà tẹ́gbẹ́ síta mo kà Ṣé yìí. tí èèyàn bá ń sóyìnbó ṣe mọ̀ tó bá ń sèyìnbó ṣe lè gbọ́yé? Bẹ́ẹ̀ni. Ok, àwọn tí wọ́n ní ẹ̀sìn gangan ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ, ẹ jẹ́ gbé mi sí screen. Okay sir. Mo ẹjọ́ ìṣẹ́jú kan ariwo Mo wà pẹ̀lú yín. ariwo yẹn pọ̀ mo ṣe bọ́ọ̀sì àmú bọ̀. Okay. Mo ń bọ̀ o. About this clip. Watch the video before I comment on it. One thing I like about myself is I'm a Christian. Ṣé nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣe gbọ́yé? Bọ̀ kíyàn kíyàn bọ̀ mo rí súrà tó sọ súrà tààrọ́ọ̀fù ló ń sọ̀rọ̀ ń pẹ̀. Quran 8 Quran 8:60 ẹ máa gbọ́ ẹ ní sùúrù. Súrà tààrọ́ọ̀fù. Pọ́ìntì kan ni mo fẹ́ kẹ́ mú yé ń bẹ̀ yẹn. Ó ní no kafir is innocent. Pé wọ́n máa ń sọ pé innocent. Aláìgbàgbọ́ ẹni tí ò bá ti nígbàgbọ́ nínú Allah kò kí ń ṣe innocent tó ló ti ṣẹ̀. Once you are unbeliever, you are not innocent. Ó yé báyẹn. So tẹ́ bá dẹ̀ wo ọ̀rọ̀ yẹn pẹ̀lú ọ̀rọ̀ arákùnrin oníbẹ̀ẹ́lẹ́nu yìí. Ó yé báyẹn nípa jihad. Wọn ò sọ pé tógun bá dé o. Wọ́n ní tí olórí mùsùlùmí bá ti pàṣẹ pé ẹ jagun jihad ẹ pa wọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n nìyẹn o. Ìyẹn sọ̀fẹ́ nítọ́jú ẹni o. Ó sọ̀fẹ́ nítọ́jú ẹni kò ń ṣe ní kò máa ló ti sọ. Ìfẹ́ nítọ́jú ẹ ló ń sọ. Súrà tààrọ́ọ̀fù yẹn. Kábàdé sọ pé kí bàbá MS. Hello, ẹni sùúrù. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ẹni kì í ṣe inú Kùránì ló ti ní kẹ́ pààyàn àbí? No, ní pé kógun bá dé bọ́ Ọlọ́run sọ pé kẹ́ lọ àtàkì èèyàn pé kẹ́ pọ̀ èèyàn. Láyé ń pọ́ àtàkì gbogbo ogun táwọn bí ìta pátápátá. Ok, ẹni sùúrù. Ok, láì ṣe pọ́n àtàkì. Bẹ́ẹ̀ni. Ok, kí ló lè fa ogun? Kí ló lè mú yàn àtàkì èèyàn? Ìgbàgbọ́ àtàṣà ìgbàgbọ́ àbí? Ẹni tí ò bá ti nígbàgbọ́ ẹni sùúrù ṣèbẹ́ ẹni tí ò bá nígbàgbọ́ sí Allah ló máa àtàkì ẹni tó nígbàgbọ́ àbí ń tàlà ń sọ nìyẹn. Bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ ni nínú kùránì ta ló máa ń ṣìyàn lọ́nà tó ń ṣìyàn lọ́nà bí bẹ́ẹ̀. ta ni ò kí ń jẹ́ kéèyàn gbàgbọ́ nínú Allah nínú kùránì àwọn pé ọmọ kí Islam ìbéèrè tí n bá bí ní kẹ́ ẹ dá mi lóhùn o bẹ́ẹ̀ ni Ọlọ́run fẹ́ dá yín lóhùn ta ni ò kí ń jẹ́ kéèyàn nígbàgbọ́ nínú Allah ta ló máa ń kírètì ẹni tó nígbàgbọ́ àtẹni tí ò nígbàgbọ́ èèyàn ẹni ló tó máa nígbàgbọ́ ẹni èèyàn ló sùn máa create ẹ̀ náà ok ẹni tó nígbàgbọ́ èèyàn ló máa ta ló jẹ́ create kó ẹ̀ tó nígbàgbọ́ nínú Ọlọ́run kùránì ọba Ọlọ́run ọba Allah ni o bẹ́ẹ̀ ni ẹni tí ò nígbàgbọ́ ta ni ò jẹ́ kó má nígbàgbọ́ Allah náà ni Ọlọ́run ọba náà ni ẹ wá ní sùúrù Allah ló jẹ́ káwọn kan nígbàgbọ́ bẹ́ẹ̀ ni Allah náà ló tún wá jẹ́ káwọn kan má nígbàgbọ́ bẹ́ẹ̀ ni jẹ́jẹ́ àwọn ẹni yẹn làwọn ẹni yẹn dẹ̀ jòkóó làlá dé sáàrin wọn bóyá wá dé ó wá ní kí 50% gbàgbọ́ kí 50% má nígbàgbọ́ òun náà ló tún wá sọ nínú kùránì pé òun ó tún wá mọ̀ọ́mọ̀ lé ọkàn àwọn aláìgbàgbọ́ sí àwọn tó nígbàgbọ́ ó tún wá ń sọ fẹ́ni tó nígbàgbọ́ pé tán bá ti bá yín jẹ́ bá wọn jẹ́ pa wọn àbí ṣé báyìí kì í sọ̀rọ̀ sìn ṣé mo lè sọ̀rọ̀ sìn ẹ sọ̀rọ̀ ẹ ṣeun sà so inú àlùkò àwọn náà bá sọ pé kó bá wù wọ́n náà bá òun á ṣe wá ní pé gbogbo ẹlò àwọn iṣẹ́ kéwù ẹlò iṣẹ́ kéwù bẹ́ẹ̀ ni níwọ̀n bá tọ́lọ̀ bá fún mi mọ̀ ok nígbà tẹ kéwù ẹni sùúrù jàre Bẹ́ẹ̀ni. mo fẹ́ sọ nǹkan kan fún yín bẹ́ẹ̀ sà ṣé ẹ mọ̀ Dr. Gbadebo àmọ́ gbọ́ mo kì í gbọ́ lẹ́sọ̀ wọn o mo mọ̀ máa ń gbọ́ ṣé mọ̀ ẹni sùúrù ṣé mọ̀ pé àfa ńlá ni Dr. Gbadebo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹnìkan nínú yóò dẹ̀ tó bẹ́ẹ̀ láti sọ pé kì í ṣe àfa toró kéwù ju gbogbo àwọn àfa yín lọ o. bẹ́ẹ̀ ni wọn. Ẹhẹ́n, ẹgbọ́n nǹkan tí Dr. Gbadebo sọ nípa because mi ì mọ̀ dí. Tẹ́rí yẹn, wọ́n kì í wí kó tọ́ka sí nǹkan méjì. Àyàfi ẹlẹ́dàá wa nìkan. Torí ẹ̀ náà la ṣe sọ pé ohun kankan lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀ máa fi pè é. Má pe Allahu ní God. Má pe Allahu ní Lord. Má pe Allahu ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù. Àbọ̀lọ́hun máa sọ pé Allah. So àwọn àfa tí wọ́n mọ kí ni ìyàtọ̀ Allah àtọ̀ lọ́hùn náà ti fún yín ní instruction yẹn gbogbo àwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé ọ̀tọ̀ làlá ọ̀tọ̀ lọ́lọ́hùn nígbà tí Islam ò báyìí tí pọ̀ tó máa kọ́ dé lu yín náà máa sọ pé Allah lọ́lọ́hùn ṣùgbọ́n tó bá ti pọ̀ tó ti ní population táwọn fẹ́ Allah ò kí ń sọ lọ́hùn mọ́ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe mọ́ ìṣe ilẹ̀ Haúsá nìyẹn wọ́n ní Allah ní Ubangidi ni ó ti change nísìn now tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ Allah ní kẹ́ máa lò tó rà Allah là ń treat bí báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà. now kí lẹ lálàá sọ nínú Kùránì. Allah sọ kó bá wù wọ́n Ọlọ́run bá Allah òun á ṣe gbogbo ayé ní pé gbogbo kọjọ máa ṣe ẹgbẹ́ ṣé Yorùbá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà. ok nínú Kùránì Allah wá sọ pé tó bá wù wọ́n Ọlọ́run ẹ tún ti pa méjì pọ̀ Allah ní tó bá wù òun Allah. ẹgbẹ́ gbọ́kàn tí mò ń sọ lọ́nà nípa àwọn tó ń pààyàn nípa tẹ̀sí ni mò ń sọ̀rọ̀ pẹ̀ ṣe gbọ́ ẹgbọ́kàn tí mò ń sọ nípa Ọlọ́run bá sọ Allah sọ kó bá wù òun Allah òun ayé kí gbogbo ayé kan máa ṣe ẹ̀sìn ẹ̀yọ̀ kan òun Ọlọ́run bá náà lòun dá òun Ọlọ́run bá náà lòun ṣe wọ́n tẹ́ kó ká lọ́tọ̀ọ̀tọ̀ òun Allah bẹ́ẹ̀ ni so kó bá wù ṣe bọ́ọ̀ ló dá gbogbo wa ká bá sọ pé àtayébáyé ni ẹ̀ tí wà ń pé àwọn kan máa wà wọ́n máa yapa àwọn kan máa wà wọ́n máa tẹ̀lé. nínú Kùránì kí ni ọ̀rọ̀ yẹn wà nínú Kùránì ibo ló wà nínú Kùránì ọ̀rọ̀ tẹ sọ tán sí. kí máa gbé kó àsìn máa bẹ̀rẹ̀ sí ṣàyẹ̀ kí máa ṣàyẹ̀ máa padà sọ́nà máa ń gbọ́ lórí program on time to time. ẹ máa ṣe lọ ṣàṣẹ padà online ẹ mọ bí tó wà. no mo aṣọ àìsàn ìbọn máa gẹ̀tẹ̀ máa padà wá sísìn. kẹ́ tó lọ torí ẹ̀ lè má padà wá kán bẹ́ẹ̀ wá pé nǹkan tẹ́ sọ yẹn kò sẹ́ ẹ̀ lẹ́rìí ẹ kọ́kọ́ bẹ́ẹ̀ wá pé nǹkan tẹ́ sọ yẹn lẹ́rìí tẹ́ ń bọ̀. nísìnyí mo ti kọ́kọ́ mọ èèkàn wa mo sọ pé ẹ̀rí tẹ́ mú wá irọ́ lásán ló wà ń bẹ̀ ṣe get torí ẹ̀ mo ṣe mi mọ̀ pé ètò láyé tún máa gbé yín lọ síbòmíì ni so torí ẹ̀rí tẹ́ mú wá pé Allah ní kẹ́ ṣe dáadáa sáwọn òbí yín òun ló fà á tí mo fi gbé áyà yìí jáde wípé kẹ́ bá wa ká áyà yìí kẹ́ ẹ tú so ẹ̀rí tẹ́ mú wá irọ́ lásán ni so èyí tẹ́ ẹ sọ gbẹ̀yìn yẹn ẹ ṣẹ̀fẹ̀ lọ mú ẹ̀rí ẹ̀ wá ni ẹ bẹ́ẹ̀ wá pé ẹ má bínú mo jẹ́ kí n sáré lọ mú ẹ̀rí wá. mo sọ bẹ́ẹ̀ náà mo sọ ń pẹ́ ìjọ àbí kí n máa wo ni kí n máa search fún nǹkan ìmọ̀ pé ìtumọ̀ kọ́ mọ́ lákọ̀ọ́kọ́ nípa èyí tẹ́ ẹ mú lákọ̀ọ́kọ́ yẹn náà irọ́ lásán ni ẹ torí ẹ̀ mo ṣe gbé eléyìí wá pé kẹ́ ká ilé. okay so to Japan okay so ẹ jẹ́ sáré fún mi ní time díẹ̀ láìjọ mo bẹ̀yìn. Suratul Kafirun náà sọ̀rọ̀ òbí o kí ló dé gbé ọ̀rọ̀ bí bá gbọ́n jímọ̀ lẹ́ máa ń sọ ń bíbà yìí náà ẹ máa gbọ́dọ̀ jímọ̀ ẹ máa gbé yẹn wá bíbà yìí. nípa àwọn tó ń pààyàn tẹ sọ ni mò ń sọ ní pé ọ̀n nẹ́tọ̀ láti máa pẹ̀ Ọlọ́run bọ̀ sọ kọ́ máa pa èèyàn nítorí ẹ̀sìn ikọ̀ tí mo sọ nìyẹn. ó wà nù Kùránì kẹ́ pààyàn. làkùdí ni kó wá lè dín ìtọ́ wa sọ ń kọ́. Quran 1693 ni Quran 1693.
àwọn tí wọ́n sọ nísìn. làkúndínù kún wálé yẹ dín ẹ wà ní south africa kúkú ni wọ́n ti parẹ́. ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ ẹ ní ó ní ìwọ ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi náà ló ní ẹ máa jà títí tí ẹ̀sìn Islam àfidẹ́yọ kan ní gbogbo ayé. ẹ gbọ́dọ̀ nísinmi tí Islam àfidẹ́yọ kan gbogbo ayé. ṣẹ́rí nǹkan kan tẹ́ ẹ mọ̀ ni pé ní gbogbo 12 years tí Muhammad lò ní Mọ́kà oye gbogbo ohun tó ń bá wọn sọ ń bẹ̀ ọ̀rọ̀ àlàáfíà ni o torí pé kò lágbára ó dẹ̀ lè mọ̀ pé ọmọ tóun bá fi lè ṣe wèrè agbára àwọn ò lè ká wọn gbogbo vaasi tó sọ̀kalẹ̀ fún bẹ̀ yẹn kò sọ̀rọ̀ ogun bẹ̀ ó ń ṣe jẹ́jẹ́ ni jẹ́jẹ́ rẹ̀ ní lọ ló fi lo 12 years kí ló fò sí Mọ̀dínà gbogbo kọ́kọ́ dé Mọ̀dínà náà nǹkan tí ò tí ì léèyàn fún odindi 5 years vaasi ogun kankan ò sọ̀kalẹ̀ nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sí inú ilé ibi tí wọ́n kó gbogbo àwọn sójà sí i lábẹ́ ní vaasi ogun wa ń sọ̀kalẹ̀ ẹ lọ ọpọlọ yìí náà ètò mọ́ra wọn náà ó yẹ báyìí so gbogbo làkúndínù kún yẹn wọ́n ti parẹ́ násìkù mọ̀nsúkù ni násìkù rẹ̀ ni pé ẹ máa jà tẹ̀sìn àfidẹ́yọ kan kí ló dé tẹ́ ẹ understand the Quran tó bá jẹ́ pé ìwọ ṣe tiẹ̀ kémi ṣe tèmi kí ni Islam wá ṣe nílẹ̀ Yorùbá kí ló wá ṣe Nàìjíríà kí ni Islam wá ṣe Nàìjíríà oye so kí nígbà tó bá jẹ́ pé kóníkálukú ṣe tiẹ̀ ni kò nídìí kí Islam wá bí náà nígbà tí Islam dẹ̀ wá bí oye tó dẹ̀ wà nínú Kùránì pé Allah ló ń ṣìyàn lọ́nà ló ń fi ní mọ̀nà ó tó wà nínú Kùránì pé inna arsalna shayatina tahuzzuhum huzzan àwa là ń rán àwọn ṣayatínù níṣẹ́ oye ń bẹ̀ yẹn tí wọ́n dẹ̀ máa ṣe kí ni o tí wọ́n máa lé ọkàn wọn ó tó wá ń sọ ń bò mí pé àwa látún máa gbé àwọn ṣayatínù ìsìn àwọn èèyàn nínú Sátánì á tún máa gbé kojú àwọn ànábì ó tún wá sọ fún mọ̀mọ́ pé tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọn ẹ gbé síra wọn náà so bóyá jẹ́ nìyẹn. kí n sọ̀rọ̀ ṣé ẹjọ́ ṣé kí n sọ̀rọ̀ lórí kan tẹ́ ẹ sọ yẹn sà. ọ̀rọ̀ à ń gbọ́ yín. pẹ̀lú ẹ pẹ̀lẹ́ o. gbọ́ yín sẹ́ẹ̀. ok gẹ́gẹ́ bí ohun tí ẹ kọ́ sọ pé làkúndèrè kúwádìí ẹ̀dín ni wọ́n ti mú ṣẹ́ẹ̀tì mímu báyìí pé làkúndèrè kúwádìí ẹ̀dín ni tó wà ní sọ́tò káfíń náà wọ́n ti há dànù wọ́n ti ṣe kéré kan ok gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé suratul Kafiruna wọ́n sọ kalẹ̀ fún Ànábì Muhammad nígbà tó wà ní Mẹ́kà nígbà tó ti sì pé ogun wà tó tẹ́ bá lọ́wọ́ ní Kùránì Allah sọ fún Muhammad pé id'u ila sabili rabbika bil hikma pé ìrẹ Muhammad pé àwọn èèyàn sójú ọ̀nà pẹ̀lú ọgbọ́n àti àwọn ọ̀rọ̀ tó dáa ni Allah kọ́kọ́ sọ fún Muhammad sallam pé má fagídí pé àwọn èèyàn pè wọ́n pẹ̀lú ọkọ̀ tó dáa Ànábì wa ń píríṣì ọ̀rọ̀ Allah fún àwọn tó wà ní Mẹ́kà sọrí ẹwọn tẹ́bí máa fi ń ṣe evidence wọn yẹn ni pé ẹ̀sìn Islam ń ṣe ẹ̀sìn jàgídíjàgan o wọ́n kọ́kọ́ tọ́ Muhammad ní kánábì tó tọ́ wọn padà ok wọ́n wá sọ fún ànábì pé fi ọpọlọ bá wọn sọ̀rọ̀ fi làákàyè bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó da àwọn ọ̀rọ̀ tó tutù bá wọn sọ̀rọ̀ tí àyẹ̀pá àwọn kó lọ́wọ́ yẹn ìyẹn máa ń fi sòwò pàkó lọ́wọ́ yẹn nìyẹn lágídí ànábì ń preach gbogbo wọn bẹ́ẹ̀ nígbà tó wá rí pé àwọn gẹ̀fẹ̀rẹ̀ Mẹ́kà wá bá Muhammad tẹ́bá lọ wo tẹ̀síìrì Suratul Kafiruna yẹn wọ́n sọ fún ànábì wípé wá máa sin èrè táwa ń bọ fọ́dún kan tó bá ti dọdún tó tẹ̀lé àwa náà sin èrè tí wọn náà àwa náà sí kí ni dàrí àwa náà máa bẹ̀rẹ̀ sin àlá tí wọn náà sìn ànábì wa kọ̀ láyà ẹ̀ fi wá sọ̀kalẹ̀ ẹ jẹ́ kí tiyín máa jẹ́ tiyín kí tiwa náà máa jẹ́ tiwa so nígbà táwọn nàbí jẹ́ ìṣe ó dẹ̀ ń píríṣì tiẹ̀ lọ àwọn gẹ̀fẹ̀ Mẹ́kà ló bá kọ́kọ́ pa ẹni sùn ẹ̀jẹ̀ ń tẹ́lẹ̀ sá. lódìndí 12 years tí Muhammad ló Mọ́kà wọn ò tọ́jà rẹ̀ rárá ní fásitì ogun kankan ò fi sọ̀kalẹ̀ àbí wọ́n tọ́jà títí tá nàbì fi kúrò ní Mọ́kà wọn ò tọ́ rárá ní Islam ló fásitì ogun ò fi sọ̀kalẹ̀ wọ́n tọ́jà ẹ̀ kí ló wá dé tí fásitì ogun ò sọ̀kalẹ̀ kí ló dé tí fásitì ogun ò sọ̀kalẹ̀ nígbà tí ò tí pọ̀ tí wọn ò tí pọ̀. ẹ ṣeun ìsìnkú sọ fún mi pé wọ́n tọ́jà Muhammad òun ni wípé ẹ lọ kánú tán ẹni tí wọ́n kọ́kọ́ pa ní Islam arábìnrin Sùmáyà ní obìnrin lọ́kọ́ pa tí wọ́n ti rin bọ́ lára tí wọ́n pa àwọn tọ́kù ìgboro wọn bá ẹgbẹ́ tàn yẹn jáde kàlífà. ẹni sùúrù ẹni tí wọ́n kọ́ pa ní Islam arábìnrin Sùmáyà torí kó gba Islam wọ́n dẹ̀ pa ìyẹn àwọn ẹlẹ́bọ Mẹ́kà wọ́n pa Sùmáyà tọ́kù ẹ̀. a ní kẹ́ ẹ jáde àṣà ìta fẹ́ kà ẹni sùúrù ẹ calm down. ẹ tó sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹgbẹ́ tàn jáde náà. ẹ jọ kí wọ́n tó gbé evidence dé ẹ jọ láti ìgbà tí a ti ṣí live a ti ń lọ bí 3 or 4 hours nísìnyí 159 ní share tó wà ń bẹ a dẹ̀ ti wọ 700 plus
ta jẹ́ viewers yàtọ̀ sáwọn tó wà ní FYP ẹ jọ̀ọ́ ẹ bá wa kílíkì arrow yẹn ẹ bá wa repost ẹ bá wa share ẹ bá wa send at me yín ẹ tẹ ẹgbẹ́ ms bàbá níbi orúkọ ms bàbá lókè ẹ máa rí kíní at shape yẹn ẹ kílíkì sí ó máa gbé send at me wá ẹ kílíkì sí just one coin ẹ send at me yín kẹ́ share ẹ jọ̀ọ́ ẹ máa dẹ̀ máa power tap ó yẹ kí power tap yẹn kó tó 500k as at now ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má kàn jẹ́ ká máa gbádùn ètò yìí nìkan ètò yìí ò kì í ṣe fún láti máa kàn gbádùn bí kò ṣe wípé láti máa fi enlighten àwọn èèyàn tó wà nílé ọ̀pọ̀ èèyàn ní o tiẹ̀ tí mọ̀ pé ètò yìí wà rárá ẹ bá wa share sórí àwọn apps yín tẹ́ mọ̀ pé lè share sí ẹ share sáwọn ọ̀rẹ́ yín ẹ tó bá lè lo speaker gan ládùúgbò ẹ connect mọ́ speaker káwọn èèyàn máa gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa share kẹ́ bá wa power tap ẹ ṣe ó yẹ ká ti ju 700 plus lọ látẹ̀kan ẹ jọ̀ọ́ ẹ ṣeun gbogbo lé. so ẹ jọ̀ọ́ bá wa power tap jẹ́ pé ẹlòmíì wà ń bẹ̀. ọ̀gá o ok owó adé ṣe wà ń bẹ̀ owó adé ọ̀dàgbẹ́ ni ẹ̀ ò sí mẹ́sàn. àwọn bọ̀ ẹ̀ kàn gbà wọn. ìtẹ̀fẹ́ wá owó adé ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ni sà ẹ kúrò lẹ́sà. ẹgbọ́n tó kí à ń gbọ́ yín kí lẹ́ẹ̀ bá a sọ ṣé mùsùlùmí ni. bẹ́ẹ̀ni. mùsùlùmí ni. bẹ́ẹ̀ni. alright ṣe lè kálárúbá ṣe lọ lé kí ó. rárá mi lọ lé kí ó bọ̀ mi lè kálárúbá. ẹ lè kálárúbá ok ṣe láìkí Muhammad. bẹ́ẹ̀ni. ẹ sọ wá Muhammad márùn fún wa tẹ láìkí tó dáa. oníwà tútù ni ẹni tó fẹ́ràn ọmọlàkejì ẹni. aláàánú èèyàn ni àánú ló ti tọ́ ni. ìtàn. bẹ́ẹ̀ni. gbogbo ń tẹ́ wá sọ kalẹ̀ yẹn báwo lẹ ṣe lè rẹ evidence ẹ̀ fún wa báyìí láàfin mọ̀. ìwà tútù yẹn ibo láti lè rí kà. lẹ́yìn náà tún wá wà tútù lọ ní báyìí. Brother. ẹ máa wá pẹ̀lú evidence yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí conversation yẹn kó lè máa flow ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbóhùn sókè bàbá ètò lọ. question kan mi fẹ́ wá béèrè lọ́wọ́ yín I want to ask question. ẹdùn náà ẹja yanjú kan ẹ béèrè question yín kò sí wàhálà but gbogbo ń tẹ̀ kakalẹ̀ yẹn mọ́ṣáláṣí lẹ ti gbọ́ lẹ́nu àwọn àfáà yín. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. so kí ni èèyàn máa ní lára tó ṣe pé àwọn nǹkan yẹn ẹni tẹ́ bá ń tẹ̀lé mú tẹ́ mú ní mẹ́ńtọ̀ tó yẹ pé tó bá ti wà àwọn wà yẹn ní láìkẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní bá ṣe mọ́ kí làwọn nǹkan yẹn. ó le. kí wàá yẹn máa mọ̀ ṣá I don't know. ẹ kàn pé wọn wà tẹ dislike tẹ 80. ẹ ṣe mọ̀ pé ẹ lè fi. mo ti rí bẹ́ẹ̀ láìkí o lè báyìí kí lẹ́lẹ́ ẹ kàn fi kán kún. kó má lò tọ́. má lóòótọ́ àbí kó má kúrọ́. bẹ́ẹ̀ni. ok ẹ jọ ibi tí ó ti gbé Quran verse tó sọ̀rọ̀ nípa kò tọ́ fún ànábì kó jalè arákùnrin dà ok. ẹ̀rọ̀gùn ẹ̀ mute tán bá ti ẹjọ́ mute náà atẹ́gùn wá látọ̀dọ̀ yín. ṣé ms wà ń bẹ̀ báyìí ms ṣe wà ń bẹ̀. mo wà ń bí kí ló ṣẹlẹ̀. ibi báàsì Kùránì tó ń sọ̀rọ̀. kí lẹ rí. ètò láyé yà a ní ìdí Kùránì bí tí ànábì ti jalè ni ó sì ní kò tọ́ fún ànábì kan láti mú ok ṣẹ́ni ok. ẹ lè fọmọ ọdún mẹ́fà. mo ti bá wọn gbé sí o.
Ọya ẹ̀ka ọya iṣẹ́ lè ka English. bẹ́ẹ̀ ni. Ọya kẹyìnbó yẹn kí ló sọ? It's not appropriate for a prophet to illegally withhold spoil of war, and whoever does so, it will be owed against them on the day of judgment, and every soul will be paid in full for what he has done, and none will be wrong. Láì tí ì ní ṣàlàyé kí lẹ kọ́kọ́ gbọ́ yé ń bẹ̀ náà ṣe lè tún sí Yorùbá. It's not appropriate for a prophet to illegally withhold spoil of war. Not appropriate for a prophet to illegally withhold spoil of war. Lè explain ẹni lè káàbí lè sọ ní Yorùbá. Bẹ́ẹ̀ ni mi ò lè sọ ní Yorùbá, bá mi tún Yorùbá. Wọ kí lẹ wá understand nípa ẹ̀ sáré brief kí lẹ understand. kí ló ń ṣẹlẹ̀ àgbúrò ẹni yìí náà. Ó dàbí pé ẹ lè ká mọ túmọ̀ ń tẹ̀ ká nìyẹn o. So nǹkan tó wà ń bẹ̀ yẹn ó ní wà má ká ní ẹlẹ́nàbí yẹn ayẹ̀gùlà kò tọ́ fún ànábì kan pé kó máa ṣe kí ni o kó máa mú pamọ́ kó máa ṣọwọ́ fẹ́rẹ́ kó máa jalè wà má yẹ̀gùlù ẹni tó bá jalè ìyá tí bì má gàlà yawmal qiyamah yóò wá pẹ̀lú ohun tó jí níjọ́ gbẹ̀ndà qiyamah summa tuwaffa kullu nafsin ma kasabati á dẹ̀ pa ẹ̀mí kọ̀ọ̀kan lórí iṣẹ́ tó bá ṣe ni wàhùn la yuzlamun nígbà tí wọn ò dẹ̀ ní ṣàbòsí fún un. Ìjẹ́ mọ̀dí tí fásì yìí fi sọ̀kalẹ̀ tí wọ́n fi kọjú tí fásì yìí fi wá bá ànábì pé kò tọ́ fún prọfẹ̀tì kan kó jalè jẹ́ mọ́ tó ṣẹlẹ̀. But nǹkan tẹ̀ ká nísìnyí ẹ ló jalè withhold spoil of war withhold spoil of war ṣé òun ló mi pé ó jalè. Kí ni old spoil of war? Kí ni ìtumọ̀ illegally? ètò láyé ṣé ìjàlè ló wà ń bẹ. Khalifa mi ò ṣé ìjàlè ló wà ń bẹ. It's not appropriate for a prophet to illegally. Kí ni ìtumọ̀ illegally? Just that illegally. It's not appropriate. Ó ní kò bá mu fún òjíṣẹ́. Kò bá mu fún òjíṣẹ́ ló sọ. Kò sọ pé to illegally. Hello, to illegally. Tí ò tọ́. Kí lẹ́yìn to illegally. Láti ṣe kí ni? Kí ni ìtumọ̀ illegally? It's a spoil of war. Ó yá. Nǹkan spoil of war mi pé ó ní kò tọ́ fún òjíṣẹ́ Ọlọ́run láti mú nǹkan ogun tó bàjẹ́ dání. To illegally withhold spoil of war. Kí ló wà níbẹ̀? Kí ló sọ níbẹ̀ yẹn? Láti mú nǹkan ogun tó bàjẹ́ dání. Kò tọ́ fún òjíṣẹ́ láti mú nǹkan ogun tó bàjẹ́ dání. Láti mú nǹkan ogun tó bàjẹ́ dání. Láti mú nǹkan ogun tó bàjẹ́ dání. Kí ni ìtumọ̀ ẹ̀? Mi ò mọ túmọ̀ ẹ̀ náà máa fún mi ní kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀ máa fi mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ gangan ni. Èyí tá a dẹ̀ sọ ẹ̀dẹ̀ ń jiyàn pé bẹ́ẹ̀ kọ́. But nǹkan tẹ́yìn náà tú sí is like the same with my own. Nǹkan tẹ́yìn náà tú sí kò lọ mú nǹkan tẹ́mi náà tú sí. Jẹ́yìn wá mọ̀ túmọ̀ ẹ̀ ṣe mọ̀ túmọ̀ tó wà bẹ́ẹ̀. Nǹkan tẹ́yìn náà tú sí náà kò jọ mọ́ nǹkan tẹ́yìn sọ kò jọ mọ́. mo ti bá yín gbé Yorùbá sí mo bá yín gbé Yorùbá sí bóyá a tún lè help yín díẹ̀ ẹ ṣe ẹ lè ka Yorùbá yẹn. Ó yẹ ká Yorùbá ẹ̀. Mi ò mọ Yorùbá ká. Ṣé Fúlàní ni yín ni? Ara Yorùbá ni mí. Àìṣe máa sọ pé ẹ mọ Yorùbá ká ẹ dẹ̀ lè sọ ẹ wà láwùjọ àwọn ọmọ Yorùbá ẹ náà ẹ mọ Yorùbá ká ẹ dẹ̀ lè sọ jáde. Ṣé English tán kọ sí bí ìṣèdè èdè wa ní English ni? Èyí kò ń ṣe èdè wa èyí tó jẹ́ èdè yín ni mò ń sọ sìn. Èdè tọ̀dọ̀ tí yín ẹ wà níta ẹ ń sọ pé ẹ ò lè sọ èdè tọ̀dọ̀ tí yín ẹ ò lè kà á. Lẹ́yìn lọ́dọ̀ tí yín bẹ́ẹ̀ ṣé nǹkan tẹ̀ sọ yẹn ṣé ó bá ọgbọ́n mu bẹ́yìn náà ṣe sọ yẹn wípé èdè yín o èdè abínibí yín ẹ ò lè kà á. Kíkà ó yàtọ̀ sí pé sísọ. Kíkà yàtọ̀ sí sísọ. Mi ò lè kà kíkà yàtọ̀ sí sísọ. Ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ń sọ náà ẹ̀yin náà lè ka èdè tọ̀dọ̀ yẹ ò lọ skul ni.
Kíkà yàtọ̀ sísọ mi ò ká Yorùbá ni. So ṣé kíkà fúlàní yàtọ̀ ni sísọ ọmọ Yorùbá ni mí mo fi gbọ́ Yorùbá. ẹ ní So máa ṣe different bẹ́ẹ̀ one kẹ́ ni mo Yorùbá gbọ́ ṣe Yorùbá. ẹ lọ school ẹ ṣe Yorùbá school ni Mi ò ṣe Yorùbá school ni. Ẹ bá mi ẹ ṣe kà. máa sọ pé ẹ school lẹ Yorùbá ni. ẹ sọ̀rọ̀ náà kí ẹ ò lọ school lẹ Yorùbá ni Ilẹ̀ Yorùbá mo ti lọ school. ẹ ti máa sọ pé ẹ ṣe Yorùbá. Focus. parọ́ náà tẹ́ bá jẹ́ Fúlàní ẹ sọ fún wa pé Fúlàní ni yín Mi ò kò ṣe sí nǹkan tó burú bẹ́ẹ̀. Ara kẹsẹ̀ Fúlàní ni mí. ẹ Ìkọ́tà ń sọ̀rọ̀ ètò láyé ẹ bá wọn ka Yorùbá yẹn bóyá á ràn wọ́n lọ́wọ́. níta tiẹ̀ nídìí ń bí yóò jìnnà kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú ẹ máa fojú tẹ̀lé o tí máa gbọ́ pé kínní kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú nínú ọ̀rọ̀ ogun síwájú kí wọ́n tó pín ṣé ti rí tó wà ń bẹ̀ ṣé mọ̀ túmọ̀ kí ni túmọ̀ tí mo kà yẹn. Ẹni kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí ọ̀rọ̀ ogun síwájú kan tó pín. Bí kò lẹ́tọ̀ọ́ fún ànábì láti mú nǹkan kan láti pé wọ́n ti pín. Ẹni tó bá wá bó ṣe sọ yẹn oye ǹjẹ́ mo á ní ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ṣé o lè jíjà ní fún ẹni tó bá jí mú nínú nǹkan ọ̀rọ̀ ogun láì tí ì pín àbí kò jalè. Ó lè ní. ok ǹjẹ́ wàá mọ̀ di tí kinní fi sọ̀rọ̀ tó fi sọ̀kalẹ̀ ṣé mọ̀ tó ṣẹlẹ̀ tó fi sọ̀kalẹ̀. a ní kẹ́ wá lọ tẹ́ bá lẹ̀ mọ́ a sọ fún yín. Ó yá sọ fún mi yẹn sọ. So ẹ jẹ́ bá wa gbé sábàbù nùzùl lẹ̀ wá bí tafsiri. Ó yá kẹ́yìn bó yẹn. Ní tafsiri Jalalain ó yẹ ká. When some red velvet clothes went missing on the day of Badr, and some people began to say, perhaps the prophet took it. The following was revealed that it is not for a prophet to be fraudulent dákẹ́ báyìí àbí mi ni mi tẹ̀ ń sọ ni. ṣé ń gbọ́ mi? ẹ kàn ń dọ́ọ̀lù program ẹ sọ̀rọ̀ ẹ ṣe dáadáa náà ṣe bọ́kùnrin ni. When some red velvet clothes went missing on the day of Badr, and some people began to say, perhaps the prophet took it. The following was revealed that it is not for a prophet to be fraudulent and Yagular, a variant reading, has to be passive. Whoever defraud shall bring what is defrauded on the day of resurrection. Carries on the evidence. But this ẹbí kò sọ̀rọ̀ pa bíbí ànábì jí kan náà. Hello, prophet mélòó ló wà ń gbà ayé ànábì? Prophet ànábì nìkan náà ni. Ok, àkọ́kọ́ ni pé ṣé wọ́n lè sọ pé pírẹsidẹ́ǹtì ní láì ṣe pé èèyàn ṣe investigation ó dá lójú ṣé wọ́n lè náwó sí pírẹsidẹ́ǹtì kó jalè tẹ́niyẹn dẹ̀ mọ ohun tó lè bọ́ sí fóun tóun bá sọ̀rọ̀ ẹ̀ ṣé ẹnìkan lè ṣe àgbàǹgbà tí ṣe kó ṣe investigation ó dá lójú kó wá ní pírẹsidẹ́ǹtì jalè ṣó possible. Now ànábì oye kéèyàn tó lè the whole prophet kí àwọn kan tó wá sọ pé pẹ̀lú bí kíní ṣe rìn yìí kí pẹ̀lú pátákópa ìbú ṣe rìn yìí ànábì ló mú tí wọ́n dẹ̀ lè sọ síta lójú ànábì. red velvet tó mí ní pé pátákópa red velvet tó mí ní pátákópa. kí ni ìtumọ̀ ẹ̀. Aṣọ pupa ló mi red velvet ẹ̀ṣá velvet. Kí ni ìtumọ̀ velvet. Velvet is cloth. Kí ni cloth kí ni pátá. Cloth yàtọ̀ sí pátá ni. Ṣé bàtà ni cloth ni. Aṣọ ni cloth. Aṣọ ò ní cloth. Aṣọ ni cloth. Aṣọ ni type. This velvet is type of cloth. Kò mí pé pátá ni. Irú type of cloth wo ni velvet.
aṣọ ní táìpù náà àwọn tó ṣe tẹ́lọ̀ mọ̀ pàṣọ ní irú táìpù èwo ni fẹ́lvẹ́ẹ̀tì àwọn tó bá ṣe tẹ́lọ̀ máa ti mọ̀ nǹkan tó ń jẹ́ fẹ́fẹ́ẹ̀tì ẹ̀yin náà ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ yín mọ̀ ni àwọn tó bá ṣe tẹ́lọ̀ máa ti mọ̀ fẹ́fẹ́ẹ̀tì wọ́n máa ti mọ̀ nǹkan tó jẹ́ fẹ́fẹ́ẹ̀tì yẹn. ṣé tẹ́lọ̀ lẹ́ ń bá sọ̀rọ̀ ni mo ní ṣe bẹ́ẹ̀ yín mọ̀ ẹ ṣàlàyé fẹ́lvẹ́ẹ̀tì fún wa. ṣé mo nǹkan tó ń pè ní fẹ́fẹ́ẹ̀tì ni aṣọ tó yẹ pé fẹ́fẹ́ẹ̀tì ni aṣọ tó yẹ pé tó bá fà ó máa expand sí. tó bá fà ó máa expand kì í tún ṣe rẹ́ẹ̀dì mọ́. ẹ wo bí ẹ tẹ ọkọ fi yẹn lẹ̀ náà nígbà tí wọ́n sọ fún ànábì pé bí pátá ni bá ṣọ ni ó ṣá nǹkan pupa ẹ̀ Muhammad ló gbé nígbà tí Muhammad máa wá gba revelation in tó yẹ kó wá ní pé tọ́ rárá lágbájá ìwọ ló mú kínní tàmẹ̀dò ìwọ ló mú kínní tanifásì yẹn kọjú sí pé odidi ànábì kò tọ́ o ká ànábì máa jalè o ta ni wọ́n kọjú sí tanifásì yìí ń bá sọ̀rọ̀ lójú ogun ànábì tí mo pátá ni. ẹ má bí mi béèrè kan tí o ṣe tanifásì yẹn ń bá sọ̀rọ̀ fásì tẹ ka yẹn níwájú yẹn. ètò mo kọ́ fàlẹ̀ kan yẹn. ta ló ń bá wí tanifásì yẹn kọjú sí gangan pé kò tọ́ kó jalè. àwọn òjíṣẹ́ lápapọ̀ orúkọ mẹ́sàn-án òjíṣẹ́ kan ló jíṣẹ́. òjíṣẹ́ mélòó ló wà nígbà ayé ànábì. kò tọ́ fún òjíṣẹ́ ló sọ kò tọ́ fún òjíṣẹ́ bí kan ní kò tọ́ fún. òjíṣẹ́ mélòó ló wà ẹ ló má dà mí láàmú òjíṣẹ́ mélòó ló wà nígbà ayé ànábì mo ti bí yín léèrè tẹ́lẹ̀ pé prophet mélòó ló wà nígbà ayé ànábì. òjíṣẹ́ kan náà ló wà láyé ànábì tó bá jẹ́ pé òjíṣẹ́ kan ló wà Muhammad ní last prophet táwa náà ń bá wí mẹ́ẹ̀. Quran ó contain of all prophets it's not only about prophet okay ṣáwọn mò ń bọ̀ ṣé àwọn prophet tó ti kú tán ti lọ ni Quran tún bá wí pé kò tọ́ kán jalè. kí ló máa ń ṣe ẹ̀yin mùsùlùmí báyìí ó ròdòdó ó mòdòdó máa ń tó wà ń bẹ̀ yẹn o kàlífà ó máa ń tó wà ń bẹ̀ yẹn o ìbéèrè tí mo bí ẹni kó dà ṣé àwọn prophet tó ti kú ni Allah tún ṣe ń sọ fún pé kò tọ́ kí wọ́n jalè o àbí prophet mi ń bọ̀ lẹ́yìn Muhammad. ó lè sọ káàsì mi kò sọ fún ànábì gangan fúnra ẹ̀ gan. ok ẹ wá ní sùúrù nǹkan tó báyìí kò sọ fún ànábì gangan ló jalè. hello vaasi yẹn kọjú sí Muhammad pé bọ́mọ ẹni bá jalè ó ṣe là wí. it's not hello can you mute. ó yá mo gbọ́ yín. kò tọ́ fún prophet àwọn èèyàn ti mú ẹni tí ó mú nǹkan nígbà tí vaasi náà tún máa wá sọ̀kalẹ̀ lòun bá tún sọ̀pọ̀tì àwọn èèyàn yẹn torí tó bá yẹ pé vaasi yẹn kò sọ̀pọ̀tì àwọn èèyàn yẹn tí wọ́n mú ànábì as suspect ó yẹ báyẹn vaasi yẹn máa là á mọ́lẹ̀ pé rárá Muhammad kọ́ ló mú pátá pupa yín ẹ lọ́ọ́ wá síwájú ó yẹ báyẹn vaasi ò ní Muhammad kọ́ ló mú pátá pupa kò lé lágbájá báyìí ló mú ni ó wá kọjú sí Muhammad nìkan pé kò tọ́ fún prophet kò jalè torí prophet tó bá torí prophet tó bá jalè ó máa mú un wá níjọ́ gbèǹde alkiyama ó yẹ báyẹn àbí kò sọ bẹ́ẹ̀ ní fàṣẹ ọkọ ká yẹn. ó yẹ kí mi sọ sí mi náà lè sọ̀rọ̀ báyìí. hello ṣó sọ pé ó máa mú un wá àbí ò sọ bẹ́ẹ̀. ó sọ pé ó ní máa mú wá ó ní máa fi owó dẹ̀ kristi. ó ló máa búròdì kó ló máa mú wá pẹ̀lú ẹ̀ yá tí bìyà ó máa mú wá pẹ̀lú ntójí now kí lẹ fẹ́ sọ lórí ẹ̀ka tó lọ síbi tó ti mú wá tó ló padà mú lọ. ìkan tó ń fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé that first part ẹni kí n kà yẹn àti eléyìí kò dánmọ́ra wọn ẹ lójú pátá pupa mú red velvet clothes kò mí ní pé pátá pupa ó mí pé aṣọ pupa ló mí ní kò mí ní pé pátá pupa ṣe get báyẹn and again ọ̀rọ̀ ojú ogun ló dákọ̀ lẹ́ẹ̀kan yẹn ṣé ọ̀rọ̀ ojú ogun ni pátá pupa ọ̀rọ̀ ojú ogun ọ̀jọ̀ pátá pupa tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ ojú ogun ó yàtọ̀ sí pátá pupa so the difference is clear. ìwọ lọ́hùn ẹ̀yin tẹ́ Muslim wà bí olóòbùkú ni kàlífà mute ẹ̀yin tẹ́ Muslim wà bí olóòbùkú ni yín because nísìn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yẹn lójú ààrẹ o ń defend Islam nìyẹn o àkọ́kọ́ o ní aṣọ pupa ni kì í ṣe pátá pupa wọ́n ló lè dà wọ́n ló lè rè wọ́n bá nǹkan lọ́wọ́ lè wọ́n ní rárá ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ lè yẹn epo ni kì í ṣòróró ní sùúrù jàre ní sùúrù ṣá ní sùúrù ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ yẹn ń sọ pé ọ̀rọ̀ ojú ogun pátá pupa yìí ibo ni pátá pupa ibo ni pátá pupa wà ṣé kì í ṣojú ogun náà ti mú bọ̀. tó sọ bí gan perhaps tó sọ bí is maybe kò tó wọn ní prophet ló gbé perhaps. ṣé kì í ṣe
ó tún ti possible mi ó tún ti bọ́ ṣé kì í ṣe ọrọ̀ ojú ogun ó rí ogun bá dàrú ń bẹ̀ ó rí the day of Badri ṣé o máa tán pè ní the day of Badri gan sa má wà lọ Khalifa mute ní sùúrù tó bá lè ní sùúrù tó lè ní sùúrù ni má wà lọ tó bá lò mọ́ wọn sọ fún ọ. nígbà tó tún wá ń wá the day of Badri lọ ṣó máa mọ tún mọ Fatia gan báyìí. ogun Badiri tó gbajúmọ̀ ìwọ tún ṣe ń wá lọ yín nìsín ẹlòmíì kan ṣe mùsùlùmí ok wọ́n ti nítumọ̀ believe òun náà ní to blind once you believe you blind tó o bá ti believe o máa fọ́jú ni gbogbo ohun tó yẹ kó o rí o ò lè rí oye gbogbo nǹkan tó yẹ kó o rí o ò ní rí but ojú àti rí and I want to get contact with them you go mean pata so accept the link. wo arákùnrin Òwádé kí ló ń sọ jẹ́ ọ̀rọ̀ pátá náà ń bẹ sọ́ọ̀sì ni mo ní kí ni ìtumọ̀ Bádìrì. wọlọ́n bó la fẹ́ fáwọn èèyàn yìí lóògùn báyìí ẹni tí ò gbọ́ lárúbá kò gbé ìbò kò tún gbọ́ Yorùbá wà ládé àṣà ní dọ́bù iṣẹ́ báyìí ẹni tí ò gbọ́ lárúbá kò gbé ìbò kò gbọ́ Yorùbá kò tún mọ̀ tán kò mọ̀ tán kò gbọ́ lárúbá kò gbé ìbò kò gbọ́ Yorùbá kò tún mọ̀ tán kò mọ̀ tán Islam èèyàn ó ṣe wàhálà gan now ó mọ̀ tún mọ̀ Bádìrì ni ìntàlẹ̀ pé ní ìdígunjalè àkọ́kọ́ bóyá báyẹn èyí tí wọ́n jà tí ànábì jà ní Mọ̀dínà bóyá báyẹn so òun ni ìtumọ̀ Bádìrì ó tún wáyẹn náà lọ. ẹ ṣọ́ pé ìtumọ̀ ènìyàn ìpínlẹ̀ ìtìláyé láàrin màá ti ń ṣe ìtumọ̀ ènìyàn. kí náà ń pè ní Bádìrì. kí ló tẹ̀ ń ṣe báyìí Bádìrì ṣe city owó bí wọ́n bí tábàdàn mẹ́bídẹ́sì wà ní ìsìn ló dákú lọ. Bádìrì ṣe city ní Bádìrì kí ló pé city ní Bádìrì city ní Bádìrì city ní Bádìrì city ní. mo dáràn. ẹ gbé jáde kí ló pè Bádìrì. city ní Bádìrì the day of Bádìrì tó mọ̀ wípé ẹ lọ mute arákùnrin. olódò ní yàrá. city ní Bádìrì ló ní mute náà. ó mà ṣe o tá bá sọ fún ẹ pé the day of Bádìrì àwọn ààyè kan wà tó ṣe pé tó ṣẹlẹ̀ ńbẹ̀ náà fi padà sọbẹ̀ ló kọ bíi Karbala níbi tí wọ́n pa ọmọ ànábì sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye ibi tí wọ́n pè ní city yẹn kí ló sọ di city ó Bádìrì nínú Kúránì gbé jáde pé Bádìrì wọ́n sọ inú city yẹn náà ti dá ogun yẹn ẹ gbé jáde ẹ máa pọ́wọ́ òyìnbó yìí. kí ló bí ogun Bádìrì kí ló fa ogun Bádìrì kí ló jogun Bádìrì níbo logun Bádìrì ti bẹ̀rẹ̀ kí ló bá sọ̀tàn ogun Bádìrì fún wa sọ̀tàn ẹ̀ fún wa náà yọ muslim. ẹ má jẹ́ kí ogun Bádìrì kí. ṣáàbí kúta ìlú ogun Bádìrì ṣètùmọ̀ ènìyàn máa pọ́wọ́ òyìnbó yìí. kí ogun Bádìrì kó gbé wa lórí láti wí pé. èmi ò gbọ́ nǹkan mi ò ṣe nẹ́tíwọ̀kì mi ni. ok ló ṣe ń gbọ́. so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bíbà yìí wọ́n kọjú sí Muhammad àbí pé ẹni tó bá jalè tó gbé àdísì bí tí wọ́n ti fi pátákó pa yẹn sí Muhammad. ara Kúránì arákùnrin Kúránì jọ míùtì náà dàtúkọ ẹ tó lè míùtì ni. hello. wọn kà mi ò tí accept fún wọn náà tó wọn tún mi ní evidence wà kan pé dáadáa. mo ní kó míùtì ṣó ṣe ń wá sí bíbá ẹni àlífà ṣé tó ṣe ń wá bí ni
ṣé a máa ń gbé nǹkan gbọnú ara wọn báyẹn ṣé platform yìí ló pè ní àbó ṣe ń wá bí o mọ̀ pé tá a bá dẹ́nìkan lóhùn tá a ní dẹ́lómi lóhùn kí ló ń ta ẹ́ lára ń bẹ̀ ó dẹ̀ mute dàsìkò ẹ̀ náà mute dàsìkò ẹ̀ nígbà tí wọn náà ń bọ̀ níbi tó lẹ́fídẹ̀nsì tó ṣe ń wẹ́ evidence kiri ńkọ́ in tó bá ti jẹ́ tiẹ̀ fílẹ̀ tó bá ti dá lóhùn tó wá dẹ́ lóhùn tó bá mọ̀ pé dátẹ̀ ti fẹ́ tán ò dẹ̀ bọ́lẹ̀. wọ́n ló ní ṣòwò. ẹ jọ ṣe ń gbọ́ mi báyìí. Yes, à ń gbọ́ yín sir, à ń gbọ́ yín. Alright, network mi mọ nǹkan tó ń ṣe network yìí. So bí mo yẹn sọ lọ, wọn kàn lè pákéjì adigunjalè wá fún wa tó ní ká wá máa tẹ̀lé tá a jẹ́ ti níwọ̀ ọmọlúàbí a ti mọ̀ pé olè ò dáa. Gbogbo àwọn nǹkan yẹn wá gbé wá ẹ wá ní ká máa tẹ̀lé adigunjalè èèyàn tó ń jalè tó yìnbọn tó jí pátá. Allah ò lágbára kankan ilẹ̀ Yorùbá ní nǹkan tó máa ṣe. Àkáwọn èèyàn pé gba tán bá ń wá nǹkan pé tẹni báyìí ṣé lágbájá ló mú ṣé lágbájá ló mú ó máa sọ ẹni tó mú nǹkan yẹn Allah ò lè sọ pé ẹni báyìí ló jí pátá torí pé Muhammadu ló jí. So gbogbo nǹkan yìí ni a ní láti jẹ́ káwọn èèyàn wá mọ̀ ṣe understand so kò yín pa ń sọ̀rọ̀ lórí pé ṣé Badru ṣe city ni ṣé Badru ṣe kíni kan ni gbóyàn o nǹkan tá a fẹ́ mọ̀ ni pé ìtàn yìí gan kò kàn wá ìtàn Mẹ́kà ìtàn Saudi kí ló ní ṣe pẹ̀lú àwa ọmọ Yorùbá ṣáwa náà nìtàn tiwa ni a nìtàn tiwa nǹkan tá a fẹ́ kó yé ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn tẹ́ jẹ́ ọmọ Yorùbá mi sọ Fúlàní o torí Fúlàní ò lè fi Islam lẹ̀ àtàwọn tó ń jẹ nídìí Islam tó jẹ́ pé wọn ò níṣẹ́ inú Allah ọ̀dọ̀ Allah ni inú ẹ̀sìn Islam ni wọ́n ti ń jẹun wọn ò lè fi Islam lẹ̀ bọ́ ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ ò jẹ nídìí Islam ẹ ní láti mọ̀ wípé ẹ̀sìn Islam irọ́ lásán ni Allah ò lágbára kò lè ṣe nǹkan kan ò fẹ́ gé ní ẹgẹ́ so ká kúrò ní ẹ̀sìn Islam nǹkan tá a lè fi mọ̀ yàtọ̀ láàrin ọmọ Yorùbá àtọmọ Fúlàní nìyẹn ọmọ Fúlàní ò lè fi Islam lẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ wá fi Islam wọ́n fẹ́ wá fi pa wá ni wọ́n fẹ́ wá fi jà wá lógun ni so ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe Muhammadu adigunjalè ni ọ̀gára ọlọ́ṣà ni èèyàn tí ò ní integrity tẹ gbé wá tẹ ní ká máa tẹ̀lé kò jọra wọn àwa náà náwọn èèyàn ta lè tẹ̀lé. ọyọ evidence yẹn jáde tó ti dá sọ padà. ayé ẹ̀ continue yàrá rẹ̀. àbísí ibi tí wọ́n ti fi pátákó pa yẹn sànẹ́bì. àwọn tó jẹ́ intelligent tó yẹ pé tán bá ti sọ one wọ́n ti mọ̀ pé one yìí kò sí tó tẹ̀lé ju two lọ nǹkan ó tètè yé wọn ó yá owó adé ó yẹ ká lárúbáwá. mi ò mọ lárúbáwá ẹgbẹ́ sí English. lárúbáwá àbí. bẹ́ẹ̀. má ṣe o ẹ jẹ́ bá a gbé sí English sir. English wà lókè ẹ̀ kan wò English wà lókè ẹ̀. ó yẹ ká English ẹ̀ lókè. A very close was placed in the grave of the prophet. ìṣòro tó kọ́kọ́ wà ń bẹ̀ yẹn ni pé ẹ kọ́kọ́ sọ pé kì í ṣe pátá ni wọ́n sin mọ́ aṣọ pupa ni àbí bẹ́ẹ̀ kọ́. òun náà ẹ máa gbọ́ tiẹ̀ ní sùúrù oyè èyí tí ó sọ fún inú Kùránì bẹ̀ yẹn oyè ó ní ẹni tó bá jí nǹkan o yóò mú wájú ọ̀gbìn dàlùkìyàmọ̀ oyè báyẹn real fẹ́fẹ́ tíjọ́ kìíní àná oyè ọmọ padà wá sin mọ́ ọmọ ó mú lọ àbí ò mú lọ báyìí. mi understand in tó máa ń wà lẹ́mìí yín tó yẹ kẹ́ ẹ ní open mind láti lè gbọ́ ọ̀rọ̀ láti lè wò ó pé there is no one tó lè kò sẹ́ni tó ní right láti sọ fún yín pé dandan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ni ṣùgbọ́n problem tiwa ni pé why tó máa ṣe nǹkan tó ní mọ tó ń ṣe ẹni nìyẹn and ẹlẹ́ẹ̀kejì jẹ́ kí ní ìkan wa no tiwa ni pé lọ ṣèwádìí kó dẹ̀ make sure kó sódódó ẹni nísìn ó lè jẹ́ bóyá káfíńtà bíríkìlà náà ń ṣe àbíṣẹ́ kan tó ń jẹ́ kó lè má fi iṣẹ́ àfàjẹun báyìí nísìn ó dẹ̀ ń dìfẹ́ǹdì àwọn tó ń fi iṣẹ́ àfàjẹun because kò sí nǹkan kan tó ń dìfẹ́ǹdì nísìn kọjá àwọn àfà àtijọ́ àtimútimú because kíní yìí is politics àtijọ́ àtimú ni táwọn kíní yìí bá dẹ̀ dé gbogbo ẹni tó ń jà kiri platform yìí nísìn muftokọ́ ni wọ́n máa pa ni oyè báyẹn torí pé àwọn tó ń bọ̀ oyè àwọn Salafi reformist kí ló kàn wọ́n pẹ̀lú ìwọ̀kan Sufi oyè ìmẹ̀ yẹn àwọn ṣíyà yóò wá dé ó lò mọ láìláìláìlá òjòkó záwíà oníwà àfà wọ́n bi ọ́ léèrè pé kí ni bìlífù tiẹ̀ nínú Muslim
bàbá ní ẹ̀ akànlọ́lé kéwù lájáde sànàwì wọn ò ní o lọ mọ́ gba kéwù tó kù lọ́rùn ni torọ́rùn ló ti gba kéwù tó kù oye because à ń sọ níjó ní pé àwọn kan wọ́n pera wọn sálàfí oye wọ́n dẹ̀ délùú kan wọ́n dẹ̀ pa gbogbo àwọn tó wà mẹ́ kí ló jẹ́ pa wọ́n torí kò sí sálàfí ń lu yẹn ni they are not original muslim oye wọ́n tó ń gbéra ẹgbẹ́ ó fẹ́ wà lìjẹ́ nẹ̀ ni wọ́n tètè ràn sọ kí ni kí ló tún wí kí ló wí owó adé. mo tẹ̀ gbé wá síbi bí ìyẹn gbé sí english so everybody might understand it kò sí èmi kan ní. mo dáràn ọmọ ìlú òní owó adé. hello owó adé ọmọ ìlú òní náà. ọmọ ọ̀sẹ̀. ọpẹ́ ò tó tẹ dárúkọ Abẹ́òkúta ó ṣe. ọmọ Ọ̀yọ́ ni ẹ. Abẹ́òkúta ò ṣe lù. mo ń bọ̀ àmì ló tiẹ̀ ṣe rí tó bá lọ dárúkọ Abẹ́òkúta ni iṣẹ́ ni kò bọ́ ojú ò bá gbà mí ti gbẹ ọmọ èèyàn kan ò lè jáde lù mí kó sọ àṣọ dọ̀lù tó báyìí kò ní yọra. mo ń bọ̀ hello arákùnrin hello wádé ní sùúrù jàre má wọrí ó gbàgbó oye kí ni oníkan gbé sí English. ọ̀rọ̀ tí kẹ́ńtẹ́ kọ́ yìí kan gbé sí English o wàtá bí a máa understand it. ihun tí wọ́n máa gbọ́ ṣé àwọn orúkọ tán kọ sókè Ibn Abbas ẹ̀kọ́ ìlànà gíníkan wọ ẹjọ́ tán rò sókè yẹn àwọn orúkọ yẹn lóníkan bẹ́ẹ̀ translate ni the main ọ̀rọ̀ hello main ọ̀rọ̀ tí ó jẹ́ ládùúrú bọ́rọ̀ ìṣepọ̀ tó yìí tó jóde ní ọ̀rọ̀ náà ti bẹ́ẹ̀ tú sókè. ara ẹjẹ kan tú ilé kan ta ló ń bá wípé rárá ó yá gbé ìwọ fúnra rẹ lọ gbé àdìsí yẹn kó lọ máa tú sí English tó bá ti dénú lé níwọ nìkan. ṣé bẹ́ẹ̀ lè má tiwa ẹ́ ṣé ẹ lè máa gbé sí English yóò kálukú máa understand it. kí ni problem ẹ arákùnrin yìí a ní ìtumọ̀ ìta nídìí ń bẹ̀ ló wà lókè yẹn. ṣó o gbá àdìsí yẹn tó máa fẹ́ translate àdìs gbọ́ mi tó máa fẹ́ translate àdìs oye wọn kàn yọ the main narrator Ibn Abbas látọ̀dọ̀ Ibn Abbas gbogbo mo gbà yẹn so mọ̀ wípé àdìsí yẹn wọ́n gbà ni látara pé Muhammad náà òun náà gbà láti ibìkan sí ibìkan ó gbà náà àbí Muhammad gbóhùn aláàrí. ẹ ló béèrè tí máa bí ẹni kó dáhùn ọ̀rọ̀ Islamu ọ̀rọ̀ mo gbà ni ẹ mọ̀ gbà lọ́wọ́ ara yín náà ní tẹ́ ẹ ṣá máa gbà bẹ́ẹ̀ tí máa já gbà lókù aṣọ ni ó yẹ báyìí ṣé Muhammad gbóhùn aláàrí. mi ò mọ ẹ jẹ́ ká sọ gbé tán sọ̀rọ̀ lọ́wọ́ yìí. so gbogbo mo gbà ló ní ọmọ abẹ́ tún yẹn kí n tèmi àtàwọn mo gbà ọ̀rọ̀ ta nídìí ń bẹ̀ ni pé kí ni o látọ̀dọ̀ Ibn Abbas kí ló ṣẹlẹ̀ sí ó ní the red velvet yẹn o ó yẹ báyìí yẹn was placed in the grave of the prophet ó padà ṣe kí ni o wọ́n fi wọ́n sí mọ́mọ́ ó ti padà mú un lọ kí wàá tèmi pẹ̀lú mo gbà ìjọ àwọn orúkọ tó kó síbẹ̀. content kìíní lásán ni ọ̀rọ̀ yìí lásán so maybe it's true or not maybe it's true or not àmọ́ kò sọ bí ẹgbẹ́ sí English show content kìíní tẹbí kan tó ń kọ lágbára ìtàn kan ṣe bó ní English ẹ so ẹgbẹ́ sí English ẹ náà so everybody will learn. ó dà wobi ó mọ tó ṣẹlẹ̀ ìwọ fúnra ẹ wo kọ́ńtẹ́ǹtì àdìsí yẹn lókè ó yẹ ìmọ̀ yẹn so kó wá lọ search ẹ kó wá translate ẹ kó wá gbé jáde. ṣé bẹ́ẹ̀ lẹ́yìn gbàgbọ́ òkú jáde ní English àtàrà òkè tẹ̀lé gbé English lè jáde. ó yá mute ó wá dé ó yá mute pẹ̀lẹ́ ṣáà ń dúró ń bẹ̀ mọ́ lọ pẹ̀lẹ́ díẹ̀díẹ̀ ni Khalifa. gẹ́gẹ́ bí o ṣe mẹ́rin tó wa tá a bá dẹ́nìkan lóhùn tá a dẹ́lòmí lóhùn ibi yóò kí n ṣe àwọn tó ń wo ètò yìí kọ a lè máa kàn máa ṣe bí ọjà ànájà ń bí so ẹ báyẹn so now gẹ́gẹ́ bí ètò wa tá à ń bá bọ̀ wá arákùnrin yẹn ti jòkó lórí red velvet ńgbà ìmọ̀ọ́mọ̀ sí ti mú lọ now Khalifa ìtàn tó lọ gbé wá ó yẹ ọba wa gbé jáde. Khalifa abẹ́mi ni mi ìgbọ́n tí lè ń sọ mọ́. àkúwà ń bẹ̀ kò tán máìkì nínú. nígbò fẹ́ ṣẹnu bolobolo ní ìsìn tó fẹ́ sọ sí tí ó kàn án òṣì máìkì ìṣẹ́jú. Khalifa ti lọ sí ọjọ́ ká sọ̀rọ̀ léèrè táwọn sọ̀rọ̀ lọ. arákùnrin wobi sórí máa gbọ́ ẹni tó wà sálẹ̀ yìí bóyá kẹ́ drop wọn because bọ́n ṣe ń lọ tó ń bọ̀ nìyẹn látẹ̀kàn mímọ̀ bóyá gbogbo lè mọ̀ wọn Mr. Naz something yìí ẹ má bínú ètò láyé continue sir. Òwádé sórí sóòlù mi tí Olódùmarè fún mi yìí sóòlù yìí mò ń yọ̀ lóní wobi farabalẹ̀ o
àwọn bàbá wa máa ń pa òwe kan wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì ẹ rí i pé nínú òwe yẹn wọn ò ní ààbọ̀ ọ̀rọ̀ làásọ fọmọ fúlàní wọn ò ní ààbọ̀ ọ̀rọ̀ làásọ fọmọ yíbò àbọ̀mọ haúsá wọn ní ààbọ̀ ọ̀rọ̀ làásọ fọmọlúàbí ọmọ yorùbá tó bá dénú ẹ̀ yóò dodindi sórí wo bí sóòlù yìí mo fún ẹ díẹ̀ nú ẹ̀ mo lò ó lóore kankan tó fẹ́ ṣe mí oye bá mo kàn mọ̀ pé bó yóò ṣeé ṣe kó o bọ́ kúrò nínú àjàgà ayé kó o bọ́ kúrò nínú páńpẹ́ ayé kó o bọ́ kúrò nínú ẹ fẹ́ yọ nítorí àjàgà fi bá balẹ̀ jáde kó o bọ́ kúrò nínú ẹ̀wọ̀n tí wọ́n fi ń múyàn tí wọ́n bá wá sọ pé ò bọ́ sọ̀rọ̀ tiẹ̀ nìyẹn lọ́dọ̀ tiẹ̀ nìkan oye bá bó ní ṣe máa ń wà ókè kí n lo gbogbo sóòlù mi fún ọ ìwọ ló dá mi òpònú alórúkọ làwọn nǹkan tó wà ń bẹ orúkọ ó tún sọ pé kọ́ńbò ń tu pín bẹ́ẹ̀ tó orúkọ ayé rẹ̀ mo wà kí n bẹ́ẹ̀ tó orúkọ. Bàbá mi Ètòláyé ẹ ṣé jàre látàárọ̀. ìyàwó ẹ ra jàre. Yes, mo kórìíra bọ̀bọ́ yẹn ó kàn dàbẹ́ pé kí n máa fún nígbàjú láti bíbá yìí ni. Mr. Nas. Kalẹ̀ ẹ kú ètò. Ẹ kálẹ́ o. So nípa ìgbà tí ẹ bá lọ pẹ̀lú àfáàyàn kí mo tó drop nípa àyà yẹn tí ó sọ̀kalẹ̀ wá pé it is not appropriate for the. Sọ̀rọ̀ dáadáa sókè káwọn èèyàn gbọ́ yín o ẹ jọ̀ọ́. Ok ṣé ń gbọ́ mi báyìí. Ó yá à ń gbọ́ yín o. First ṣe rí àdìs tẹ gbé sókè yìí tẹ bá lọ wò dáadáa àwọn nǹkan wà tó jẹ́ culture wọn ní Lárúbáwá ní time yẹn bí honour pé kí wọ́n máa honour ẹni tó ti kú or something like that. So this thing is just an honour. It's not that pé nǹkan tó jí pàtẹ́ ní nǹkan tó jí ní gbogbo time yẹn ni mo fi sínú tẹ bá lọ wo reason àdìsí tó fi wá ẹ rí i pé honour ni is their culture. Wọ́n fi pátákó pa honour ànábì àbí. Wọ́n ṣe pátákó red velvet my mid red only jẹ́ cabinet only jẹ́ pátákó it means different ẹ lọ check Google na red velvet tó wọ́n faṣọ pupa honour ànábì ni àbí. It's not patapupa. Go and check it on Google. Red velvet, it doesn't mean. Mo ní sọ faṣọ pupa honour ànábì ni. Aṣọ pupa, yes, it's their culture. People ní àwọn tó máa fi flower sí bí grave and kí ni it's their culture to honor. Flower ni wọ́n fi honor àbí? Àbáṣọ pupa. No, just like the way people honor their deceased when they die or something. So in their own culture in Arab too. Okay, ó yẹ fún wa ní evidence wípé aṣọ pupa o ọ̀nà àwọn Lárúbáwá ni o àgàgà pátá. Wọ́n ló fi sí ebi ẹni tó fi red velvet sí beside anabi grave kí lórúkọ rẹ̀ slave ẹni tó free one of his free slave Shukran one of his free slave ló fi pátákó láti honour ọ̀gá ẹ̀ although even gbogbo time yẹn gan àwọn sábẹ́ mi mo fẹ́ kí anything like that kó ṣẹlẹ̀ but unfortunately they have to allow him because he's one of the free slave of Anabi. So and the free slave he loves Anabi very well and ó fi kíní as a honor to his master. His name is Shukran now. He's one of the free slave of Anabi. Ló fi garment yẹn ló fi red velvet ló fi sí side the grave Anabi as a honor. And is a man known something as their culture to honor the deceased with some things, beside the graveyard or something. So it's not go mean pé báyà nǹkan tí mo mean nìyẹn pé tó pé ó ti ṣẹlẹ̀ rí ní red guy. No, it's never so. You can actually ask Google about is this meant that is because of what Anabi has stolen ni mo fi sí graveyard. Ẹ lọ bí Google kó fún wa náà báyà wọ́n máa sọ pé báyà reason yẹn. No, it's just the respect and honor which they practice in their own culture. So it's just something like that. She understand? Ṣé ń gbọ́ mi báyìí? Ṣé ń gbọ́ mi ṣá? Báyìí ṣe wà níbẹ̀. Ok, bóyá kí wọ́n tó padà dé pàtó wọ́n sí ń bí. A lè padà sí Quran àyà yẹn so that. Kí la wí? A lè padà sí Quran àyà yẹn so that at least there will be more explanation on the Quran and that glory correct. Reason tí mo fi sọ kí wọ́n máa padà wá ẹ máa jọ continue conversation yẹn but kí wọ́n tó padà dé kẹ́ tó continue èmi ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Okay. Alright ẹ ṣé orúkọ mùsùlùmí
àwọn orúkọ tẹ máa ń sọ àwọn èèyàn bíi Yusuf bíi Abdullahi bíi Aisha àwọn orúkọ yẹn ṣé orúkọ mùsùlùmí ni àbí orúkọ lárúbáwá. Aisha musa orúkọ Islam. gbogbo àwọn orúkọ yẹn ni kò ń ṣe orúkọ kan o gbogbo àwọn orúkọ yẹn tẹ́ ń pè lórúkọ mùsùlùmí lénìí. Aisha ṣé orúkọ mùsùlùmí ni àbí orúkọ lárúbáwá. Aisha gbogbo Aminat orúkọ pátápátá tí ẹ ń pè lórúkọ mùsùlùmí ni mo sọ. Yes. Orúkọ mùsùlùmí ni orúkọ tí mo derive láti Islamic kìíní Islam. Orúkọ Islam ni kò ń ṣe orúkọ lárúbáwá àbí. Not really orúkọ lárúbáwá orúkọ àwọn orúkọ tó dáa tó jẹ́. ẹ fún mi mo ní the straight answer sir straight answer ní kẹ́ fún wa ó sì yẹ yín báyẹn ṣé orúkọ mùsùlùmí ni àbí orúkọ lárúbáwá simple question ni. Orúkọ mùsùlùmí ni. Orúkọ mùsùlùmí ni. Bẹ́ẹ̀ni. Ok kí lorúkọ bàbá Abdullahi Muhammed. Abdullahi yẹn ṣé mùsùlùmí ni. Ṣé ẹ fẹ́ mọ̀ mí ní Abdullahi ni àbí ẹ fẹ́ mọ̀ bàbá rẹ̀ mùsùlùmí ni. Ṣé mùsùlùmí ni Abdullahi. Ṣé bàbá ànẹ́bì lẹ́ ń sọ àbí. Bẹ́ẹ̀ni ṣé mùsùlùmí ni. No kí ànẹ́bì tó di prophet ni now so is àwọn faith tó wà lẹ́ ní time yẹn ni bàbá. ẹni sùúrù simple question ni kò la kí n kò kọ́ lọ. No he's not a Muslim ẹni wípé àwọn orúkọ yẹn ẹ lórúkọ Islam ni kò ń ṣe orúkọ lárúbáwá mo wá bí yín pé kí lórúkọ bàbá ànábì ẹni Abdullahi kí n dákẹ́ kẹ́yìn nìkan máa sọ̀rọ̀ ni. mo gbọ́ mo fẹ́ dáhùn so that you understand. mo wá bí yín mo ní kí lórúkọ bàbá Muhammed ẹni Abdullahi mo wá ní Abdullahi yẹn ṣé mùsùlùmí ni. before the Islam ni so ṣé mùsùlùmí ni àbí kò ń ṣe mùsùlùmí. No, bàbá Abdullahi bàbá Ànábì kò ń ṣe bí tí Islam tó dé ni bàbá Ànábì ti wà so we can. ọ̀rọ̀ ọ̀bẹ irú ẹ̀yin èèyàn wo lẹ́ ń ṣe mùsùlùmí báyìí simple question Muslim ni kò kí ṣe Muslim yes or no. It's not before Islam, so definitely Oyeko to understand me. He's not a Muslim to say because his father died before Islam came, but he was. Okay, Abdulmutalib báwo ni ẹni sọ̀rọ̀ sà báwo ni Abdulmutalib ṣe jẹ́ sí Muhammed. Abdulmutalib bí uncle ni or something family wọn náà ni family. Okay bàbá Muhammed ni ṣé òun náà ṣó ṣe mùsùlùmí ṣé òun náà ṣe Islam. Rárá. Kò ṣe Islam ó dẹ̀ ń jẹ́ Abdulmutalib àbí bẹ́ẹ̀ kọ́. tó ti explain now. Abdullahi náà onídìí explanation Muhammed fúnra rẹ̀ ṣé orúkọ yẹn ṣé orúkọ lárúbáwá ni àbórúkọ mùsùlùmí ẹ ṣe nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé àwọn orúkọ yẹn wọ́n ti ń sọra wọn before Islam. Of course. So tó túmọ̀ sí wípé àwọn orúkọ yẹn ò kí ń ṣe orúkọ mùsùlùmí orúkọ lárúbáwá ni kò ń ṣe orúkọ Islam wọn orúkọ àṣà àti ìṣe tí wọ́n ní gbogbo àwọn orúkọ tẹ́ ẹ̀ sọ wá pátápátá nílẹ̀ Yorùbá lè ní orúkọ àṣà àti ìṣe ilẹ̀ lárúbáwá ni. àfihàn náà wọn ni. ẹ fi hàn náà wọn lẹ fi ń jẹ́ identity oní identity. ìgbà tó pé ọ̀dọ̀ wọn náà ni Islam ti bẹ̀rẹ̀ àfihàn náà wọn ṣé nǹkan anything bad ń bẹ there is nothing bad there láti hàn èèyàn náà. àpẹẹrẹ wípé àṣà àti ìṣe lárúbáwá ni Islam ni àpẹẹrẹ wípé àṣà àti ìṣe wọn ni. tí èèyàn bá ṣe ní favour tí ó ṣe ní very great favour ẹ lè máa bí orúkọ rẹ̀ mọ́ orúkọ yín títí pé favour tó ṣe yín favour tó lágbára. ká máa bí àdẹ́sí aládẹ́sí ṣé àwa ò lórúkọ ni ṣé ilẹ̀ Yorùbá àwa ò lórúkọ àlórúkọ tá a lè máa jẹ́ ju orúkọ lọ. orúkọ mi Nasiruddin mo sì ń jẹ́ Lẹ́kan ṣé understand but ìyẹn ò stop mi àwọn èèyàn máa ń pè mí Lẹ́kan àwọn èèyàn máa ń pè mí Nasiruddin orúkọ kan tí mo. ìgbà tí wọ́n bí yín ọjọ́ tó ń sọ yín lórúkọ wo ní kọ́kọ́ kà jáde. orúkọ mo kọ́kọ́ kà jáde gbogbo ẹ̀ náà ni mo kà jáde náà. Rárá èwo ni wọ́n kọ́kọ́ pè Nasiruddin Olúwalékan ìgbà tó pé Nasiruddin ẹni sùúrù sà ẹ má gaslight wọn náà kí n ṣe bèbí ń bí báyìí náà Nasiruddin ni wọ́n kọ́kọ́ kà jáde wípé orúkọ yín which means wípé Nasiruddin ni wọ́n sọ yín kò kí n ṣe lẹ́kọ̀ọ́ tẹ̀ sọ yín wọ́n kàn sọ sí lẹ́yìn ni. Olúwalékan Nasiruddin orúkọ wo ló kọ́kọ́ kà jáde lọ́jọ́ tí wọ́n ṣe tó ń sọ yín lórúkọ ṣé Olúwalékan yẹn ló kọ́kọ́ kà jáde ni àbí Nasiruddin èwo nínú méjèèjì. Olúwalékan bẹ́ẹ̀ ni kí mo tó fi Nasiruddin sí ṣe ti understand bẹ́ẹ̀ nǹkan tí mo sọ pé mi ní mọ̀ wọ́n sọ fún mi. nǹkan tí mo sọ fún yín nísìnyí wípé kò sí nǹkan kan tó ń jẹ́ orúkọ mùsùlùmí orúkọ lárúbáwá lẹ̀ ń sọ wá nílẹ̀ Yorùbá àdẹ́sísì aládẹ́sísì lè fún wa adẹ ní lẹ fi ń sọ àdẹ́sísì tiwa nù bàbá mi ṣe
Mr. Nas ìyàwó pinna irọ́ ló ń pàjà ẹ sọ pa fi ẹ̀yin forúkọ yẹn hàn àwọn àràbọ àbí. ẹ ṣó bá dín bẹ́ẹ̀ ni. kí ló ń ṣe fún wa tó fi dísàbọ̀ náà kò ní bàjẹ́ fún kí ni wọ́n ṣe fún wa tí a gbọ́dọ̀ change orúkọ fi ọ̀nà wọn ẹ̀sùn kan tí wọ́n ṣe fún wa tó nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá. Now nǹkan tí mo ṣe fún wa ni pé first of all ẹni tó predict Islam sórí ilẹ̀ Yorùbá ní Ifá tẹ́ bá lò wò ní Ifá ẹni tó predict Islam ní Ifá ti sọ tẹ́lẹ̀. ẹ tó predict Ifá nǹkan tá à ń sọ fún yín kọ́lẹ̀ sọ yìí kí ni lọ́sìn sọ lẹ́nu àti pé kí wọ́n ṣe fún wa tàfi gbọ́dọ̀ ọ̀nà wọn. ẹni yóò mọ ọmú gbó bó ṣe wà yìí. ẹnu wo okay ṣe nǹkan lọ straight to the point. straight to the point kí ni àràbù ṣe tàfi gbọ́dọ̀ ọ̀nà ká lè dúkọ wọn. tó pé Yorùbá wa nílẹ̀ yìí wọn ò ní àkọsílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ká máa kà ká máa kọ Yorùbá ò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islam ló gbé Ajami script wá tẹ́ bá ń gbọ́ nípa Ajami script Islam ló gbé Ajami script láti jẹ́ kí àwọn Yorùbá ní àkọsílẹ̀ torí oral communication ni Yorùbá ní tẹ́lẹ̀ pé ká máa fi oral communication ká máa fi jíṣẹ́. ok ẹ jẹ́ ní sùúrù Ajami script ẹ wá ń sọ yẹn fi wọ̀n mí nínú Quran ìgbà tí Muhammad reveal Ajami script because àwọn ẹlẹ́bọ ló ní Ajami script the first time. àwọn ẹlẹ́bọ ló ní Ajami script ẹ lọ check ẹ lórí Google nǹkan tẹ́ lè gbé sórí Google pé Ajami script. àwọn ẹlẹ́bọ ló ní Ajami script yìí. ó yá gbé sórí ẹ ní sùúrù ìyẹn kọ́ mo fẹ́ sọ fún yín nǹkan tí mo tẹ̀lé mi ìbáyìí jẹ́ ok àwọn Islam ló ní Ajami script. Islam ló introduce Ajami script. mo gbà nǹkan tẹ́ ẹ sọ mi ìbáyìí jẹ́ ní àkọsílẹ̀. so torí pé wọ́n fún wa lájàmí script láì ní pé káwá ọ̀nà wọn. àwọn ló mú ṣòkòtò àti bùbá wá. Mùsùlùmí àwọn Islam náà mo lo mú ṣòkòtò àti bùbá wa àwọn Arab. yes ẹ lọ browse lórí Google ta ló dá lórí ṣòkòtò àti bùbá wá sílẹ̀ Yorùbá. ẹni sùúrù mi ní di Google so Islam ló mú ṣòkòtò àti bùbá wa àwọn ló wá mú Ajami script wa náà àbí. bẹ́ẹ̀ni àti àwọn èdè Yorùbá tó pọ̀ tí èdè Lárúbáwá ni bíi àlùbáríkà tànú ilẹ̀ Yorùbá àti èdè Lárúbáwá ni pé ká máa lo àlùbọ́sà èdè Lárúbáwá ni tẹ́ bá lọ chẹ́ẹ̀kì àlùbọ́sà àbí àwọn ṣe máa pè àlùbọ́sà. àfa ẹjẹ má bínú ok ṣe ní ẹni yìí ẹjẹ má bínú àfa tí Colorado lẹ máa mu ni àbí Arizona àbí ref lẹ máa ń lá so ẹ sí máìkì kẹsàn yìí tẹ máa ń lá ẹ máa mú ní gbogbo ẹ ọ̀rọ̀ ìjà ìsọ yóò bá làákà yìí mọ. nǹkan tẹ́lẹ̀ máa check lórí ebi a máa check lórí Google ẹ check lórí Google náà. tí Arizona lẹ mu ni àbí gbó àbí Colorado àbí ref lẹ máa ń lá. ginger anabi ni mo mu ginger anabi. ànábì náà òun náà máa mu ó máa ń lá ref. ginger anabi ni mo wúlò wà lára mi. ẹ jọ̀ọ́ arákùnrin you need to be doing your research very well kó tó máa sọ̀rọ̀ láàrin wáyé báyìí o. bẹ́ẹ̀ni sir. Ajami hello can you just speak. okay. Ajami tí ó tà ẹ́ ṣé Yorùbá wà nínú ẹni tó ń lo Ajami. èmi ṣá ní sùúrù Ajami Hausa Fulfed Wolof àti Mandika ni àwọn ń lo Ajami. yes. àlùbọ́sà gbogbo àwọn nǹkan tó dárúkọ yẹn oye ọlá pé ṣé àwa fúnra wa ṣáà ń gbin àlùbọ́sà bíbí àbílẹ̀ Haúsá náà ti ń gbé àlùbọ́sà wa. báà lè ṣe ń pe onions. hello ṣé àwa ń gbin àlùbọ́sà bíbí àbí ilẹ̀ Haúsá náà ti ń gbé àlùbọ́sà wa. gbogbo èdè gbogbo àwọn nǹkan tí òun sáré ṣe bòròbòrò tó ń sọ yẹn láàárín àwa àtàwọn Haúsá látara pé ọ̀dọ̀ wọn náà ti ń lo Àjẹmí àárín èdè ń tán pé nǹkan wọn látara pé wọ́n ń wọ bí wá náà là ń bá wọn pè é kí ló mí báyìí pé Ajami script kékeré kan tó ń ṣe bẹ̀rẹ̀ Islam wá sílẹ̀ Yorùbá ebi ṣe àwọn Mali ni. hello Islam ní sùúrù Islam tí wọ́n ń sọ yẹn Islam tó ń sọ yẹn fúnra rẹ̀ ǹjẹ́ ṣó o mọ ibo ni mọ́sáàsì àkọ́kọ́ ńlẹ̀ Yorùbá wà. ìgbà ìgbà tó wà ní àké ilẹ̀ MS baba nílẹ̀ Ẹ̀gbá ìkan wà tó jẹ́ pé àké. kí ló ń wí if the first mosque Yorùbá land ibo ló wà. mo ti gbàgbé o ṣé ní 16th or 17th century ni wọ́n kọ́kọ́ kọ́ first mosque nílẹ̀ Yorùbá mo ti gbàgbé tí má kúrò fún yín bóyá Ọ̀yọ́ something torí ẹni tí ó ń jọba ní tàmí yẹn Aláàfin Olúṣọlá àbí Olúkìní Aláàfin Olúkìní. ta ló gbà tí mo kọ́ gbé Islam wá sílẹ̀ Yorùbá ní 14th century ta ló ń jọba ní tàmí yẹn. àkọ́kọ́ náà máa gbọ́ ní sùúrù kó o lè mọ̀ pé ní sùúrù kó o lè mọ̀ wípé Islam kì í ṣẹ̀sìn gbogbo ayé. nǹkan tó bá jẹ́ sìn gbogbo ayé tí wọ́n bá máa fọ́n ká wọ́n máa fọ́n ká in ambition of that religion pé kíní
prophet yìí sọ pé ẹ̀sìn yìí ti gbogbo ayé ni ẹ gbọ́dọ̀ gbé lọ sí gbogbo ayé. Gbogbo ibi tí Islam dé lónìí ìstáì tí wọ́n fi wọlé kì í ṣe pé àwọn fẹ́ wá gbẹ̀sìn wá, àwọn bá yín ṣòwò, ẹ jájọ máa ṣòwò náà, ẹ jájọ máa ṣe business. Through the business ọgbọ̀ngbọ́n ni wọ́n ní ẹ̀sìn fi wọlé wá. Hello just calm, hello ní tù, which is tó bá wá jẹ́ pé ọgbọ̀ngbọ́n òwò ẹni tá a jọ wá ṣe business ọ̀tọ̀ ni tí mo bá wá sọ́jà ó wá lóo láìkì bàtà mi ló mú, so ó yẹ kó o mọ̀ wípé bàtà kíní yẹn Islam is not for everybody. Oye ení nìyẹn. Èyí tó wá jẹ́lẹ̀ kejì ní sùúrù tó bá sọ̀rọ̀ sórí mi ìmọ̀ àwọn kan tó lọ́ka àwọn kan Malik nìkan. Oye mọ́sálásí àkọ́kọ́, oye mọ́sálásí àkọ́kọ́, oye according to history Ọ̀yọ́ empire tí wọ́n sọ yẹn old Ọ̀yọ́ empire yẹn, oye àwọn tí wọ́n kọ́ mọ́sálásí yẹn, oye tó 1800 ni 1800 sì sí ṣọmọ distance torí pé òpònú kan tó bá fẹ́ sọ̀rọ̀ a ní 900 years ní Islam ló lẹ̀ Yorùbá. Oye Islam 900 years tó ń sọ yẹn, oye Islam ò tí ì jókòó lé Haúsá rárá kò tiẹ̀ tí mi kó tó di pé àwọn tó ń da fódìò wá dé. Oye 1800 tó ń sọ yẹn tí wọ́n sọ pé wọ́n kọ́ in early 1800 yẹn tí wọ́n kọ́ mọ́sálásí Ọ̀yọ́ yẹn ṣọmọ ẹni tó kọ 1800 sì sìn ọdún mélòó ni. Wo bí àjẹmí ọ̀nà àjẹmí ìgbà kan àwo kò sí tó kà wá pẹ̀lú àjẹmí ọ̀kankan tá a bá jọ change lò máa gbọ́ ní tí wọ́n bá ń máa gbọ́ ní sùúrù ní tá a bá ń ṣe lórí ilé èèyàn ní sùúrù dáre náà wọ́n ní kò ní sùúrù. mo ṣe ń kàdá ló gbé wá sílẹ̀ Yorùbá. Kí ló ń wí ó dẹ̀ ní sùúrù náà kí ló wí. mo sọ pé bí mo ṣe ń kọ bí Yorùbá ṣe mọ bí mo ṣe ń kọ. bí ta ni ṣe ń kọ bó ṣe ń kà. ẹ dúró náà ní sùúrù yí ẹ̀ wo ó yá ṣe báyìí ní yí ẹ̀ wo ni Ajami script ti function. Yí ẹ̀ tí àwọn máa lè gbé Islam wá sí ilẹ̀ Yorùbá ní 14 to 15. ṣé ilẹ̀ Yorùbá ni àwọn máa lè gbé Islam wá direct. Ẹnà àwọn máa lè ló gbé Islam wá sí ilẹ̀ Yorùbá náà. Dárúkọ àwọn máa lè yẹn dárúkọ mẹ́ta náà àwọn máa lè yẹn. Ẹ sọ pé kí n máa dárúkọ ẹ̀yin lẹ́lọ. Àwọn òṣèlú ní dárúkọ wọn mọ̀tàn ní ẹ̀dá. Ṣé kò ní wí tí ẹ̀ ọdún wo ni Islam ní Yorùbá ní ẹ̀sìn ìmọ́lẹ̀ ló pèsè Islam nílẹ̀ Yorùbá. Ọdún wo ni sẹ́? 14 to 15th century ní Islam Yorùbá. Ẹ̀sìn ìmọ́lé ló sọ di ẹ̀sìn ìmọ́lẹ̀ ìmọ́lé ó ní ìmọ́lẹ̀. No ẹ̀sìn ìmọ́lẹ̀ náà ni Ifá pé ẹ̀sìn Islam fún yín. Mr. Nas tẹ bá ń sọ̀rọ̀ yín ẹ fi falẹ̀. Ifá náà ni títí gbogbo tiwa náà ebi titiwa náà ni Ifá. Kò sí nǹkan tó kàn yín Ifá ṣé yẹ yín kò sí nǹkan tó kàn yín Ifá sọ wípé yẹn wá kò kàn yín ẹ má máa spẹ́ pípa ẹ má máa ṣe ní sùúrù ẹ má máa pa irọ́ ókè kí ni Ifá sọ yẹ odùwò ní Ifá ló jáde tí Ifá fi sọ́pẹ́ ẹ̀sìn mọ́lẹ̀ ní ẹ̀sìn mùsùlùmí. Odùmọ́lẹ̀ ló jáde. Odùmọ́lẹ̀ ní tẹ́ bá lọ wo odù kí mo máa ń pè kí ni odù ọgbẹ́ tura ọgbẹ́ tura. Odù Lẹ́kì. Ó yá kí odù yẹn fún wa fẹ́ gbọ́. Ẹ lọ wo sẹ́. Odù Ìbàdàn ni. Ẹ jẹ́ kó kí odù yẹn ó yá kí odùmọ́lẹ̀ yẹn yá kí. No na ẹ lọ ebi ẹ máa gbá research lórí Google fún wa dáadáa ẹ lọ gbá research lórí Google náà pẹta ló predict Islam wa tí. ó ṣe jẹ́ pé yín mùsùlùmí báyìí gbogbo yín professional liar ní gbogbo yín. Ọ̀rúnmìlà gan ọmọ rẹ̀ mẹ́ta nínú ọ̀rọ̀ méje Muslim ni Ọ̀rúnmìlà. Hello kí ló dé tó Nas ṣé tó dá ń gbé ẹ sókè mi báyìí kí ló dé tó lẹ́kọ̀ọ́ tó máa ń bí ẹ lọ́rọ̀ ìbéèrè evidence ò ní ó dẹ̀ ń họ́tà ọ̀rọ̀ òṣì níbi báyìí báwo ló ti máa họ́tà nǹkan tó mọ̀ don't ever láíláyé ẹ sọ nǹkan tó o bá ti lẹ́fídẹ́ǹsì fún àyàfi tó bá ṣe tán láti gbé evidence ẹ̀ jáde kí ló mean wà dẹ̀kọ̀ máa họ́tà ọ̀rọ̀ òṣì lẹ́nu ṣó lẹ́fídẹ́ǹsì tó ń sọ lọ́wọ́ àbò ní tó bá ní má sọ fún anybody bíbá pé kó lọ wá ta ló ń sọ fún mi pé kó lọ wá kíní kan. mi tí lè gbé kíní ẹ tó mọ̀ yẹ pé fún wa. tó o bá lè gbé then keep your short mouth go get out. wá ní àwọn olórúkọ wa. ọmọ Fúlàní tó ti ya wèrè tó ti mú ìtọ̀ ràkúnmí àbí ìtọ̀ màálù òun ni ọbọ yẹn ọmọ Fúlàní ni ẹnìkan àti ní problem lẹ́wà gan a ní big problem mi tí wọn bá àwọn èèyàn ṣe recognize nípa ní big problem bí wọ́n ṣe kọ́ńkà àwọn Haúsá náà nílé yìí o bí Danfodio bó ṣe kọ́ńkà Haúsá àwọn ilẹ̀ Haúsá exactly nílé Islam ló gbé wá fún wọn